kí gbogbo ojú tó ń wò mí nílé mo ní ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni títẹ fi ń bọ́ mi ò ní di èmi Iyalaje nínú ọ̀rẹ́ mọ̀gẹ́rẹ́ bá bọ̀ ọ̀rọ̀ èmi àmọ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lówó tèmi ẹni tọrọ mi bá ta bá kó má fi ṣe ìbínú o ṣùgbọ́n kó lọ rí ìtúnbẹ̀ ṣe ní ìyẹ́wò àjìmúná ni mo fi ọ̀rọ̀ kóòtù àárọ̀ ẹ̀ ṣe Pauseandponder kí ló dé tomi wádìí mi ká àṣìṣì òsèǹnì kí ló dé tó mi wéèsì kọ́ káàdì rẹ tó mi pé gbogbo èèyàn arákété Nàìjíríà mi wádìí Iyalaje kiri kí ló dé o méjì dájọ́ rẹ ara rẹ ti ní gbóná ọkàn rẹ ti ní nga tí mi bá wá mú n bá wá gbé ọ̀dà tí mo gbàṣẹ lé ńkọ́ bàgà immediately lẹ́sẹ̀kẹsẹ̀ ní gbogbo ìyẹn àgbẹ̀fọ́ bá mi láti bá mi kárì ọ̀dà mi ṣùgbọ́n mo ti ní mẹ́rin ìdájọ́ rẹ̀ nínú ẹjọ́ ẹ̀ ìdẹ̀fẹ́ kó push mi kí ni dájọ́ rẹ̀ sọ̀rọ̀ mi understand mi báyìí Pauseandponder kí ló dé tó mi pé gbogbo ìyẹn arákété Nàìjíríà tó ní ìwádìí mi ṣẹ́rù mi ní ìbọn ni ó yẹ kó pè mí personally ni pè mí kó interview mi máa dá ọ lóhùn náà kí ló dé pè mí personally máa interview mi máa reply máa respond sí then kì í ṣe good investigative journalist o for your information wọ́n bá dì mí o tún sọ your source of information wọ́n bá tó wà lórí o tún dalẹ̀ fún kí ló dé good rárá you are a junk journalist kì í ṣe investigative journalist nígbà nípa yàbá ni ó wá ṣà ń dárúkọ ẹnu mi kọ́ ni wàá ti kọ́kọ́ gbórúkọ yìí ẹ̀mẹ́ta ló dárúkọ màá dẹ̀ ṣàlàyé fáwọn èèyàn bó ṣe dárúkọ ẹni yẹn ò gbọ́ àwọn èèyàn àti ẹ̀gbọ́n kí ló sọ ná torí ọ̀rẹ́ yàn wò ó lánàá mi ò mọ̀ sáré jáde lánàá ara ẹ gbóná ìyàlẹ́ gbogbo àwọn kọ́ọ̀sì ń sáré jáde sí ara ẹ gbóná. èsì tí a ní ìsìn ni àwọn èèyàn Pauseandponder tó a máa padà wá ní ọ. wọ́n máa padà wọ́n ń wádìí lọ́wọ́. a máa ṣe kí ni a máa padà wá. bíkọ́ òun ni mo máa ń sọ fún yín wọn ò mọ ẹni tí sítórì ẹ̀ dẹ́tì tó ń dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀. nígbà tí sítórì èèyàn bá dẹ́tì arábìnrin fún mi tanímọ̀lá àṣìṣe òṣèlú à ń padà bọ̀ lórí mátà ọ̀rọ̀ ẹni torí ẹlẹ́nu gbọ̀rọ̀ ni àwọn ajá ẹ̀sábọ̀dì ni ara àwọn ajá ẹ̀sábọ̀dì ni mátà tiẹ̀ mo máa ṣe wọ next year ni oní sítórì tó dẹ́tì gan ọmọ ń padà bọ̀ wá fún ẹ ṣé o ti gbọ́ nǹkan tí mo sọ ṣé o mọ̀ pé èmi ò ń ṣe Lizzy Anjorin bí yóò mọ̀ ẹ sábọ̀ ti tì wọ́n jáde pé kó wá jam tọ́ọ̀kì àbí mò ń padà bọ̀ wá fún ẹ kò jù bẹ́ẹ̀ lọ. ó sì ṣe investigation lọ́wọ́ kò tí ì rọ̀rọ̀ sọ bí ẹ̀mẹ́rin márùn-ún ló pọkọ mi lánàá ó pé yí ò dẹ̀ náìsì yóò àkíní kan gbà tí yẹn eventually go with this Pauseandponder nìyẹn kìíní kan lórí social media o ní àwọn investigation kan o ní àwọn ìbéèrè kan tó fẹ́ béèrè kí ló ṣẹlẹ̀ láàrin Lizzy Anjorin àti Iyalaje kí ni problem ẹ̀ ó tún pẹ̀lú míì lánàá ó tún béèrè lọ́wọ́ ẹni yẹn pé kàn jọ o need more information nípa ẹni èyí because actually o ti pọpọ ẹ̀ torí Lizzy Anjorin fún ẹ ní phone number ọpẹ ó sì pọpọ ẹ̀ bọ̀ ò rí àwọn ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ lẹ́nu ò rí gbọ́ so kàn bẹ wá kinní kan Lizzy Anjorin ti fẹ́ láwọn information kan tó fẹ́ lò bọ̀ kàn wá sí why tó fi dárúkọ Lizzy Anjorin o tún dárúkọ ẹ̀ bíi ó dárúkọ ẹ̀ fọ́kọ mi ẹnì kejì náà tó pè lánàá dárúkọ ẹ̀ fún òye mi kí ló dé tó fẹ́ forí èmi àti Lizzy Anjorin bára wa ni. Surely I have given my husband my words pé mi ò ní dá sọ̀rọ̀ Lizzy Anjorin mọ́ so tí Lizzy Anjorin bá ní any information lọ́wọ́ jẹ́ kó lò ó ní láti ẹ̀ṣẹ̀ máa sọ pé Lizzy Anjorin ló fún information tó fẹ́ wá lò ẹ jẹ́ kí Lizzy Anjorin fẹnu ara ẹ̀ sọ jẹ́ kó fẹnu ara ẹ̀ sọ kí ló dé sórí nǹkan tí ò yé ẹ̀yin èèyàn mi lónìí ẹ jẹ́ kí n ṣàlàyé díẹ̀ fún yín lórí ọ̀rọ̀ mi àti Lizzy Anjorin lọ́jọ́ kìíní àná tó jáde síta pẹ̀lú ìgbónára tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì mo lérò pé ẹ rántí pé mo ṣe show kan tí mo tag ẹ̀ ní tí mo title ẹ̀ ní kẹlẹ́rù gbẹ́rù ẹ̀ lẹ́yìn ìgbà náà ṣe pé mi ò sàn kankan mọ́ kódà mi ò yà bá bí ọ̀rọ̀ ẹ̀ mọ́
because I have to respect my husband, and I have given him my words. I give him my words. Nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, mo jáde, mo ṣe show. Ìgbà tí ilẹ̀ máa mọ́ tí máa fi tan fóònù mi láàárọ̀, torí ọ̀tọ̀ ni fóònù tí mo fi ń ṣe show, ọ̀tọ̀ ni tí mo fi ń gba calls. So ọkọ mi wá pè mí pé òun rí òun gbọ́ nǹkan báyìí kí ló ṣẹlẹ̀ láàrin wa àti Lizzy Anjorin. No, please don't say anything. Má lọ sórí kíní kankan lọ máa sọ pé ọ̀rẹ́ change words pẹ̀lú mi àbúfẹ́ máa ṣépè nínú. Because mi ò ṣépè, mi ò lè kí n ṣépè. Àìmádẹ̀ sọ̀rọ̀ mi kì í ṣe pé àìlèjà tàbí àìlè sọ̀rọ̀ tàbí àìmèsì ọ̀rọ̀. Kì í dẹ̀ ṣe ní ìsìn kí n ṣọmọ rẹ nílọ gbèsè wá. Mi ò dẹ̀ kí n ṣọmọ come on go inside. Ẹ̀rù ìjà ọ̀kọ́ ló ń bà mí, ṣùgbọ́n mò ń lépa àlàáfíà ni. Bíbélì sọ wípé ẹ jẹ́ ká máa lépa àlàáfíà. Tó o bá mọ̀. So ìgbà tọ́rọ̀ yẹn dẹ̀ ṣẹlẹ̀ tọ́kọ mi sọ pé òun ò fẹ́ gbọ́ anything. Wọ́n ní mo dẹ̀ tí wọ́n bá ṣe ṣé o, ó ní ṣé o ṣe pé mi ní mi ó ní kí n gbàgbé pẹ̀, and I kept quiet. Mi ò sọ anything mọ́. So after be a week later, èmi àtọkọ mi ń sọ̀rọ̀, mo kàn ṣẹ́nu fóònù báyìí tẹ̀ ní kí lọ́ọ̀yà bá mi ṣe ìgbà kò ń bá mi ṣe lọ́wọ́ black. Why tó fẹ́ máa ṣe irú kan báyìí? O sọ fún mi náà. Ṣé bí mo ti sọ pé kó má sọ ọkọ mọ́ mo ní ẹni kí n má sọ yes mi ò dẹ̀ sọ anything mọ́ náà, but mo fẹ́ kí lọ́ọ̀yà ó sọ̀rọ̀. Ọkọ mi ní no ó lóun ò fọwọ́ sí i. Ó ní èmi dé kí ìkìlọ̀ ò drop case ní kúrò lọ́ọ̀yà. Mo ní àkílódé Mr. Man ó máa ní ìyàwó mi ló jẹ́ wípé Lizzy Anjorin pé bí àbúrò ló ṣe jẹ́ sọ nídìí iṣẹ́ táwọn ṣe. Ọkọ mi kì í ṣe ní tíátà o, ṣùgbọ́n marketer ni, film marketer, àwọn films marketer yẹn. So mo dẹ̀ sọ pé kí èyí máa film marketer kò sí wàhálà ẹ̀mọ́ra yín. Ó ní kí n jọ kí n gbàgbé ẹ̀. Ó ní but ó wá jẹ́ wá lòun ó ní kò mọ̀ mí mẹ́rin. Ó lo picture àwọn mi ó bẹ̀rẹ̀ sí ṣépè ṣe gbogbo. Ó ní kí n gbàgbé ẹ̀. Ẹ tó bá wùwà èpè ń jà. Bó bá ṣépè fún èèyàn tó bá wùwà àdúrà, ó ládùúrà ní ó tọ́. Tó bá wùwà àdúrà tó bá ṣépè fún ó ládùúrà látọ̀. Tó bá wùwà àdúrà tó bá ṣépè fún ó ládùúrà látọ̀. Ó tó bá wùwà èpè tó bá wá ń gbàdúrà fún ó lépè la máa tọ̀. Mo lè gbàgbé ẹ̀mí lè sọ ní tiwọn. So Mr. Pauseandponder àbí Panda, mo ṣì wà lórí ọ̀rọ̀ pé I'm respecting my husband, and I have given my words. Mi ò ní ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ. Mi ò ní ọ̀rọ̀ kankan tí mo fẹ́ sọ. So tí Lizzy Anjorin bá ní anything lọ́wọ́, any information tó fẹ́ lò, any èébú tó fẹ́ bú mi, ọ̀rọ̀ tó fẹ́ sọ, jẹ́ kó jáde kó wá sọ. Má forí wa gbára wa. Èyí lọ́jọ́ kìíní àná tí mo ṣe show ìyá alájà Kaula, tí gbogbo yín ṣe cut and paste lórí péjì yín, ṣe bá yẹn sọ wípé ẹ̀yin lẹ́rọ mi ṣe ni wọ́n ní Iyalaje ó Saheed Shittu ló ránṣẹ́ wọn àti Pauseandponder. Wá ìtẹ́fọ́n sọ pé màmá Esabod ló rán mi iṣẹ́ sí. Ó ti ẹ̀dá kẹ́ pè mí lẹ́jà Esabod. Ẹ pè mí lẹ́jà Esabod tó bá lọ pè mí lẹ́jà ajá Pauseandponder ni ò dáa. Fẹ́ káwọn lè kọ́ máa mú mi ní ìgboro kí n má lè rìn wọ́n kọ́ sọ pé ó lè ní mi pé kí n máa dáwọ́ olówó padà ni. Ẹ fẹ́ kọ́ máa disgrace mi ni. Ibi ọ̀fun mi hàn náà dáa. Ṣùgbọ́n má wádìí mọ́, má ṣèwádìí mọ́, má dàrẹ́ láàmú. Tó bá tiẹ̀ lọ ṣàlàbù tó lọ wá information tó lọ wá rọ́ tó lọ lù ú. Àwọn èèyàn tó mọ̀ mí dáadáa ó kàn mọ́ rẹ́rìn ni pé àwọn ọmọ Iyalaje irọ́ lélẹ̀ wò mí dáadáa. Mi ò lùyàn jìbìtì rí, wọn jalè rí, wọn ṣe fọ́wọ́n ara rẹ̀. Owó èèyàn sì lọ́wọ́ mi rí, àfi kí tèmi wà lọ́wọ́ èèyàn. Ọgbọ́n àbúdá lọ́mọ ìdààmú ara ẹ̀. Saheed Shittu sì fún ọ ní pákéjì. Olóò máa ń sọ pé lórí ètò àwọn investigation àwọn èrè tó wà lọ́wọ́ mi mo pọ̀ tẹ̀ Pauseandponder ó yàgbà kò kíìpì òun ló jẹ́ káyé wọn tá ń mọ̀ kò lọ ẹlẹ́rìí tá ń mọ̀ Pauseandponder. Ìjọ ọmọ jáde fàlàjì ọ̀kan lọ́mọ ní gbogbo yín dùn ní sáré cut and paste lọ́dọ̀ ìwọ náà sáré ṣe kọ́ta inú ẹ̀ ń dùn. Ṣé bá ṣe dé padà àtúpọ̀ ẹ̀ parọ́ mọ́ Àlàjì ọ̀kan lọ́mọ ni àbó òparọ́ wọn ni ní ti ẹ̀yìn yẹn sọ náà. Sórí gbogbo àwọn tó ń kọrin ojú olèrè òòrí wọn ṣe ṣòfò. Àwọn tó ṣe ojú olèrè àwọn tó tún kọrin àti lórí social media ojoojúmọ́ tó ń bú ẹ òòrí wọn ṣe ṣòfò. Iyalaje ló fẹ́ràn kọ́kọ́ mọ́ fẹ́ fi mí gba stars, mo fẹ́ fi mí gba fẹ́ fi rí viewers àní. Ó rí pé lórí iṣu ẹ̀ ojú ní kọ́ máa fún ẹ kọ́ máa fún ẹ ní star lórí ọ̀rọ̀ wọn ìṣẹ́jú kan tó tún sáré sọ lánàá 1 minute. Ó ga o
ẹ ṣáà ń wúwo ìlú lọ́nà kan lọ́ṣà ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ mo ṣe investigation ẹ̀ tó bá ti wá ṣe gbogbo ìwádìí ẹ̀ tán à ń retí ẹ̀ o gbọ́ àbọ̀dá à ń retí ẹ̀ ṣó ti gbọ́ sórí èmi tí mo I have to respect my husband ṣó ti gbọ́ èmi ti fún lọ́rọ̀ mi tó bá fẹ́ bóyá tó bá dẹ̀ kẹ́kẹ́ fèsì ní àwọn àpàdà lọ́ba iye òde náà ìṣẹ́ bó ṣe jẹ́ ìdá lórí fóònù lánàá ó ṣàdààmú ààrẹ káàkiri àìníṣẹ́ dẹ̀ láàmú kó mọ́ ṣe sóò yóò ṣe sóò àti tí ìdájọ́ tá a bá lọ dájọ́ ńkọ́ yóò ìyá àgbẹ̀fọ́gbà wọn kàn yí ẹlẹ́sẹ̀kẹsẹ̀ wá pọ̀ tí ọ̀rẹ́ méjèèjì wá kárí ọ̀dà ní áùtì yóò ó yá mo mi retí rẹ o Pauseandponder yé sí investigation lórí ọ̀rọ̀ mi mọ́ o èyí mẹ́nu. Bye for now, I love you all.